Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, báwo ni ṣe wà dáadáa? Ṣọ́sẹ̀ yìí dùn? Ọ̀sẹ̀ tá à ń lò yìí tó tán léni yóò dùn mọ́ mi bíi. Ó dùn mọ́ mi gidi torí ayọ̀ mi kàn tiẹ̀ ń kún ni. Mo kàn ṣáà tiẹ̀ ń kún ni. Mo ṣáà ń wò pé Ọlọ́run kí ló dé? Èmi ló ṣe é fún tó. Ẹni kì í ṣe pé mo pawó. Èmi náà ò wí ní lótò, mi ò ní mo jẹ lótò. Àmọ́ oore ọ̀fẹ́ pé mò ń sùn, mò ń jí láyọ̀ àtàlàáfíà, mò ń jáde, mò ń wọlé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà, ìdààmú ò bá mi, ẹkún ò wọlé tọ̀ mí. Ṣé kò tó kínú mi máa dùn? Ẹ jọ̀ọ́ jàre, ẹ jẹ́ ká jọ jùmọ̀ fi ọpẹ́ fún orí, ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìdásí, fún ìpèsè àti fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ẹ̀ tí à ń jẹ àǹfààní ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ tèmi gangan, kí lẹ rí sí ní ètò tá a jọ wà lórí ẹ̀, níbi tá a jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́, tá a rí àtàwọn ètò ṣẹlẹ̀ sí àwa gangan. Látẹnu tèmi ti yín olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín pàtàkì, Aródú ni mò ń jẹ́, Òjíkọ̀bí ọmọ wọn lówó òdúró ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ gbogbo máa fẹ́ràn ọmọ bàbá kan mi tútù tí jóni fàìfàì ọmọ bá rí jẹ àwà òṣèlé. Láti iléeṣẹ́ Noah Media ni a ti mú ètò Kílẹ̀ Rí Sí wá fún yín lóòrèkóòrè. Iléeṣẹ́ Noah Media tó máa ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálékáko, tó tún máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin tèmi lénìí lórí Kílẹ̀ Rí Sí, Ọlọ́run má jẹ́ á jẹ̀bi, Ọlọ́run má jẹ́ á dáràn. Ilé fùrùkọ́kọ́, ilé fùrùkọ́kọ́, ilé fùrùkọ́kọ́. Kí ló ṣẹlẹ̀? Obìnrin kan mà ní, ó máa ń pàtẹ sítòsí ṣọ́ọ̀pù ẹnìkan. Ó máa ń pàtẹ àwọn wóróbo tó máa ń tà bíi bisikíìtì, bíi súwìtì, bíi nǹkan kan. Obìnrin tó ń ta wóróbo yìí, ẹ jẹ́ ká pè ní ìyá Kádìrì. Ìyá Kádìrì bá rán Kádìrì níṣẹ́ pé kó lọ sí ìsọdá títì o, kó lọ ra nǹkan wá fún òun. Ó ṣàrètí pé Kádìrì á dé, kó dé ní ò rí Kádìrì. Ìyẹn ló bá wo òréré, ló bá sọdá sí òdì kejì lọ́hùn, ló bá lọ bá Kádìrì níbi tó rán lọ pé kó ti lọ ra nǹkan wá fún òun. Kí ló ní kó lọ rà? Kó lọ ra omi wá, omi inú ọ̀rá, ìyẹn pure water ló ní kó kọjá sí òdì kejì kó lọ rà wá fún òun. Bó ṣe dé ibẹ̀ lórí tí ẹni tó ní ṣọ́ọ̀bù yìí bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ Kádìrì, tó bẹ̀rẹ̀ sí ní pariwo lé lórí, ẹ̀yin ọmọ ìrankíran yìí, ẹ̀yin ọmọ igbá kíníkan kìnìkan, tó bá mọ rírì ẹ̀ ní, tí wọ́n bá mọ òun ẹ̀ ní, tí ẹ̀ bá ṣe kíníkan ní, tí bàbá ẹ̀ bá lówó ẹ̀ ní, ṣé wọ́n máa kọlù? Ǹjẹ́ ọmọ kí ló ṣẹlẹ̀? Ó ní òun ti ra omi tóun fẹ́ rà tán, òun wá ní kóun jáde, aṣọ ẹ̀ wá kọ́ ilẹ̀kùn, ó kọ́ igi kan níbi ilẹ̀kùn yẹn. Dídúrà ẹ̀ tó ní kóun dúrà ẹ̀ ló fi ara gbá tábìlì, nǹkan kan tó gbé síbẹ̀ tó dàbí àwo ló bá ré bọ́, ló bá fọ́. Ìyẹn ló di wàhálà tóbìnrin bẹ̀rẹ̀ sí ní ronto mọ́ o. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Nǹkan ọmọ yẹn dẹ̀ ní, màmá wa o, ẹ má bínú, dọ̀bálẹ̀ kó bẹ̀ wọ́n, ẹ má bínú kankan. Ẹni tínú ti ń bí ló bá ní inú bí òun kiri kọkìrọ, kúrò níwájú òun tó ní kóun kúrò níwájú ọmọ báyìí ló bá ti ọmọ gágágá àbí wì, lọ́mọ bá ṣubú, lọ́mọ bá dákú lọ gbọ́nrọ́gọ́dọ́. Ẹ̀yin tèmi, ọmọ yìí ò mà délé ìwòsàn tó wà nítòsí tó fi gbé ẹ̀mí mì. Ló bá dé òun jẹ gbèsè, òun dáràn, ìyá ọmọ ìyẹn kẹkún mọ́lẹ̀, àwọn aládùúgbò ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe ló dọ̀rọ̀ pé à ń lọ àgọ́ ọlọ́pàá o, ẹ lọ pọ̀ ọlọ́pàá wá o, ẹ lọ ṣe kíníkan. Ló bá dé ho, ẹjọ́ torí Ọlọ́run o, báwo la ṣe fẹ́ tán eléyìí o? Ohun tẹ́ ẹ bá rí sí, ẹ fi ránṣẹ́ sí wa, kẹ́ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn àti nọ́mbà wa gbogbo tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín. Tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ nípa iṣẹ́ wa, torí ẹ mọ̀ wípé nílé iṣẹ́ Noah Media kì í ṣe ká fọ́n rere èdè, àṣà àti ìṣe nìkan. Síbẹ̀ náà a máa ń polongo àwọn ọmọ wa, àwọn iṣẹ́ wa gbogbo. A máa ń ṣe gbogbo ohun tó bá ṣe àti jẹ́ iṣẹ́, ká gbóhùn sáfẹ́fẹ́, ká kó ìròyìn jọ, ká ṣe àkójọpọ̀ àwọn ayẹyẹ yín sínú fọ́nrán ní lọ́wọ́lọ́wọ́ bí ẹ ṣe ń ṣe káwọn èèyàn máa rí wò. Live feeding àti live streaming ni mò ń sọ yẹn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìwádìí lóríṣiríṣi. Ẹ ṣáà pè wá àbí kí ẹ tẹ ímeèlì sí wa. Ẹ dẹ̀ lè lọ sórí àsíá wa lórí ayélujára, ìyẹn www.noahmedia.com. Níbẹ̀ lẹ máa ti rí gbogbo àwọn àrà tá à ń dá nílé iṣẹ́ Noah Media. Èmi ní ti ní tòótọ́ olóòtú yín tó gba yìí, ọmọ ṣọ́ṣọ́ bí owó, àfikàn ṣoṣo tó ń bẹ nílé bàbá wo tí ń ṣọ̀gá wo, ọmọ olówó òdúrà ajífẹ́pẹ́ ṣeré, ọmọ àwọ̀ òṣùlẹ̀, ọmọ bá rí jẹ, ọmọ bàbá kan mi tútù tí jóni fàìfàì. Ìpàdé wa bí oyin nígbà míì, ìgbà re. Aródú ni mò ń jẹ́. Àlàáfíà o. Noah Media.